èmi náà wá gbé wọn dúró dè mí ní a fẹ́ travel so èmi náà wá gbé mi. ìwọ fẹ́ rìnrìn àjò ṣojú ń dùn ẹni ṣé wọ́n fúnra rẹ̀ ò ní nǹkan tó kọ sí ara mọ́tò yìí. wọn kọ nǹkan kan sára mọ́tò yìí àbí kí ni. àjùlé ọ̀run. bẹ́ẹ̀ àjùlé ọ̀run ló wà lára mọ́tò tó fẹ́ wọ̀ yìí lè tó túmọ̀ sí wípé tí o bá fi lè wọlé sínú mọ́tò yìí o ò tún padà sílé ayé mọ́ o ti dèrò àjùlé ọ̀run nìyẹn. ẹlẹ́dàá mi ò ní jẹ́. ẹ wo ọ̀tọ̀ níbi tẹ́mi rò pàjọ́ ń lọ o èmi ò bá yín lọ sájúlé ọ̀run bóyá kẹ́yìn máa lọ ó dàbọ̀ o ẹ ṣé. Adéwọlá já máa lọ àsìkò ní tó wọ́ má ti dá wa dúró. ẹ fi sílẹ̀ tó bá nù wọn lọ ẹ já máa lọ tiwa àbí kílẹ̀ rí. ẹ já máa lọ ẹ fi sílẹ̀. Ìgòkò rẹ̀ mi. Fúra làwọn nílẹ̀. Demola! Demola! Mr. Demola! Ẹ jẹ́ a lọ, táìmù ti lọ. Ibo lẹ ń lọ? Ẹ wo èmi ṣe jí ni o, ó rẹ̀ mí èmi ò lọ bí kankan mọ́. Ilé tó kò lọ mọ́. Kò sí nǹkan kan mọ́ kan ara mi ò kan lọ́nà ni. Ok, mo ti mọ̀ tó ń ṣe ẹ́. Ṣé nítorí wàhálà tó wà láàrin wa àti Mr. Akin? tó bá yẹ pé yẹn ni kò mà sí iṣu lórí yẹn má ti gbàgbé gbogbo ìyẹn ti lọ bọ́sì tako yẹn ká lọ bí tá fẹ́ lọ jàre. Àbí náà. Mo fẹ́ wo bóyá kẹ́yìn náà máa lọ mọ́ ẹ jẹ́ ká má lọ. Èwo ni ká má lọ ọdún. Ó máa dùn mí tẹ́ ẹ̀ bá lọ o. Ẹ wò tó bá ní olùmọ̀ yíká wà lóṣù wa. Ẹ ṣe ìrìnàjò. Olùmọ̀ yẹn jàre náà. Ọlọ́run sìn yọ mo gbé ìjọ. Ìkòkò ẹ̀mí. Ìkòkò. 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 Ìgbà kan torí yẹn kò má lólé ayé kú. Gbogbo ohun tó pamọ́. Ọmọ àti kékeré pẹ̀tù. Ọ̀nà dókè tán ó yà pàràkà. Ọmọ àti kékeré pẹ̀tù. Ọ̀nà dókè tán ó yà pàràkà. Fowó lọ̀ wá, fowó lọ̀ wá. Bí òbí bá so, ó máa ń fi ọ̀rọ̀ tiẹ̀ lòrìṣà. Bórógbó bá so, ó máa ń fi ọ̀rọ̀ tiẹ̀ lọ Ṣàngó. Ayé ẹ wá fowó lọ̀ wá, ẹ wá fi òwò lọ̀ wá. Ìkòkò rẹ̀ mi. ẹ jẹ́ ká fi ìkúnlẹ̀ abiyamọ ọ̀ ìkúnlẹ̀ abiyamọ sílẹ̀. ṣé ibùdó tá a ṣe ìbọn ọkọ ní solution àwọn ayé bá ṣe máa bá àgẹ́ta ṣe máa ṣẹ́gun nìkẹ́ ká mọ̀ òun yìí pọ̀. ṣe bẹ́ẹ̀ mọ̀ àwọn fámìlì wọn pa àwọn fámìlì wọn náà mi ò lè ṣe wàhálà ọkọ̀ àṣàkó ládùúgbò. Ẹ wo àǹtí Bísí èyí bẹ́ẹ̀ ṣe ẹ̀kan dì nẹ́sì fámìlì wọn ni kẹ́lẹ́ ká pè ó ẹ pé fámìlì wọn o. ó bẹ́ẹ̀ ta ọ. ẹ wo
bó ṣe kẹ́ èmi ò lè ṣogun ọlọ́pàá o solution nìkan ká tèmọ̀ báyìí o. lóyìn ta ló ṣe tí ó bá rí díẹ̀ tó yẹ gbọ́ ṣé bí o ṣe kú lélẹ́yìn nígbà tí ẹni sọ̀rọ̀ ṣé bí o ṣe kú rẹ̀ tó yẹ lọ́rùn. kí mo tiẹ̀ kọ́kọ́ fojú mi rí èèyàn tó ń pè ní Dre tó bá pẹ́ ṣe nínú mi kò ní kọ ẹsẹ̀ rárá wọn kò Dre ẹ̀wọ̀ ẹ ṣe àdúpẹ́ kan ẹ ṣe kú ìtọ́jú rẹ̀ wá because arówó tọ́jú ẹ̀ lára ẹ̀ òun náà gbogbo gbẹ́nu pé mi ò wá dá mi lára ìgbà pé àti point ṣe mọ̀ tó yóò bàjẹ́ yàn kò ní ẹ̀mí ọlọ́run lọ́kọ́ máa ń gbà kí ló dé ṣògùn láyé mi but all the same ẹ ṣe àdúpẹ́ ọlọ́run àti bọ̀ máa rìn yín lọ́wọ́. àmín o àmín o. ẹ̀kọ́ dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi tí ọlọ́run ṣe ní obìnrin tó mọ̀re tó appreciate kan tí kì í ṣe fún dẹ́kun lójú mi lẹ́yìn mi ni ó sọ̀rọ̀ mi dáadáa fún yín but sister bọ́sẹ̀ àti bẹ́ẹ̀ ṣe mi díẹ̀ torí bá ṣe ń dúpẹ́ yẹn tẹ́yìn ṣe yẹn mo máa fi sọmọ lọ pé tẹ́lẹ̀ mi ni mo ti ṣe yá mi lẹ́nu. sọ́rí olúwa tó yìnbó tó wà lọ́wọ́ mi ó jẹ́ mọ̀kàn tó tóbi lọ́wọ́ mi tí bá ṣe ju wọn tí ó sọ fún mi mo ṣe fún àti tí mo ṣe fún wọn tí ẹ̀yin fi dá mo ṣe fún lọ ó tó bẹ́ẹ̀ ojú rẹ̀ lọ́wọ́ mi ó ní kọ́ṣọ́ lọ́wọ́ mi ó dẹ̀ ẹ̀mí lọ́wọ́ mi. tó bẹ́ẹ̀ bébí má ṣe dá Abọ́sẹ̀dé. Abọ́sẹ̀dé ṣoore ẹni tí ò mọ̀ bá náà fọba ṣeré bísí mi tí bá ní kí n rojọ́ bébí mi olúwa dá mi láre mi dáre títì mi dáre ọmọ agbẹjọ ẹjọ ibo ni wọn ti fẹ́ mú ọ̀rọ̀ ẹ̀ náà ibo ni kí n ti bẹ̀rẹ̀ sórí ní àbáàrin àbí lílẹ̀ in fact tí bá ní kí n sọ̀rọ̀ dáre ilẹ̀ á kú ṣe yẹ yín ṣé nǹkan tí dáre ti ṣe fún mi nígbà tí ẹ̀ sì ń bẹ̀ tó jẹ́ pé èmi àti ẹnìkan ṣoṣo ara tó ti dá fún mi tó sọ fún mi pé kí n má jẹ́ kẹ́ẹ̀dá olóhùn kan mọ̀ ṣé òun ni mo fẹ́ sọ ni. mo bó sáyé ò ní bàjẹ́ ṣé ìyẹn ni mo fẹ́ sọ láyé mi ni àbí ara tó ń dá lọ́wọ́lọ́wọ́ báyìí fún mi ni mo fẹ́ sọ. Baby, thanks so much. I really appreciate you. ṣé wàá tẹ̀ sí mọ̀ báyìí àti mọ̀ báyìí. o ṣe bọ́sẹ̀ wọ́n nínú. Hello? Afa? Yeah, I'm sure it's more. What's set? Wow, nice one. My device is a few minutes. Alright, I'm sure. Sorry, baby. The court may see from sin. That's the time you attend. Very, very urgent. But open the budget. Yes, 1 minute. Baby, kò lè dùn ìgbà tí wọ́n ti ń lọ tó wá ní káwá jókòó bí ìgbà yóò lè dùn wọn náà you go understand. ìgbó ọ̀pọ̀sẹ̀ ṣe ká fẹ́ bí sí. ẹ̀wù ń kú dáná rẹ̀ since tẹ́ pé iná fẹ́ lọ attend sí nǹkan tó wá important ẹ má kàn jẹ́ ká jókòó síbẹ̀ báyìí ẹ jẹ́ káwa náà máa lọ. okay. ẹ má lọ rí ara okay. Okay, that would be better. Yeah. Alright. Oh, we should be big. Thank you. Thank you. kẹ́ mọ̀ pé bíbá yìí máa wà bọ́rìn sí wa náà. ṣé ìgbàgbé pé ẹ promise mi last time tẹ wá sí bíbá yìí. ṣé bí ọ̀rọ̀ wọn ti yé mi sí i bẹ́ẹ̀ ọlọ́run lọ tẹ́lẹ̀ o wọ́n ti mọ̀ kọ́ta tàbí báyìí kó máa ṣe ẹnu rẹ̀ gbé máa ẹnu rẹ̀ máa wọ̀ rẹ̀ mi ṣe padà bọ̀ àmọ́ ó tọrọ tiẹ̀ wọ́n á rọ́wọ́ mi. Let's go. All right then. Let's go. All right.
Èrè mọ́tò ní ìdẹ̀rẹ̀ o. Tó ṣeré ni. Mi ò ṣeré mi ò rí lè ní ìdẹ̀rẹ̀. No, ó ti pẹ́ náà ilé ìkẹ́. Ṣé pé àbúrò ẹ̀kọ́ ti padà bọ̀? Àbúrò ẹ̀kọ́ tó dé. Bí màá tó dé. Mi ò kó mọ́tò ìmọ̀ ní mi o. Mi ò mọ̀ mi rí. Ta ló sọ pé kò? Mi ò kó mọ̀ tẹ́lẹ̀ ni. Ta ló sọ pé kò? Dáre, ẹ ti ṣe ìwà ilé yìí. Ẹ tún ní mi tún bọ̀. Mi tún fọ́ fẹ́yìn. Ẹ mọ̀ kó tèmi tẹ̀ ń rò ní pé gbogbo mọ́tò tẹ̀ ń lò yìí. Ẹ mọ̀ pé kò bu ìkún ní kí bébì yín máa gun ọ̀kadà tàbí kó máa lé káàbù mú kiri. Òun lẹ ti sọ pé àbúrò ẹ̀ tún ń bọ̀ yìí. Èmi náà mo wish bẹ́ẹ̀ àmọ́ òun fún ara ẹni ò béèrè lọ́wọ́ mi kò béèrè. Ó béèrè. Mi ò béèrè bó ti ń béèrè báyìí bébè. Béèrè ní mọ́tò. Ó ti béèrè sà. Ọkùnrin sí ó ti béèrè. Ó máa béèrè ní báyẹn sọ ọ́ béèrè. Ọkọ̀ béèrè mo ti béèrè ní ó ti béèrè wọ́n ti béèrè. Bí ṣe o mo ti béèrè. Àbí kò ti béèrè. Mo béèrè mi tẹ́ mo ti béèrè o. Mo ti gbọ́ mo ti. Ìkòkò ẹ̀mí ìkòkò ìkòkò ìkòkò. Sórí eyín mi gàdàgbàgàdàgbà yìí tí mo bá fi gé obì fún ẹ o lè má jẹ́ o àwọn tí mo bá fi bá ẹ sọ tọrọ mo fẹ́ kó mọ̀ wípé 100% confirm ni nǹkan tí mo rí ẹ rí o. Ẹ notice you pé the other time tí bọ̀bọ̀ boyfriend kí ló ń kọ ẹ̀? Dáre mi. Tó gbé wa jáde. Ẹ notice pé mo kàn wà mú díì nǹkan tó wọ́n fà mí kò sí tí mo gbà ń bẹ mi ò mú bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ jẹ. Èmi ò bóyá ò sí ní mood. Bóyá mood máa ń kò sí ẹ̀ ṣọ́rọ̀ mood ló délẹ̀ yìí. Ṣẹ́rí spirit mi tí ò bá ti báyàn ṣe ẹni yẹn ní burúkú ni ẹni yẹn ìkà ni. Spirit mi tó bá dẹ̀ bá mi sọ̀rọ̀ kò kí ń tàn mí jẹ. Bí mo dẹ̀ ṣe wà spirit mi ò bá dá mi yẹn ṣe spirit mi sọ fún mi pé ó ṣoògùn owó ni because ẹni tó ń wa imáyà lójoojúmọ́ tó ń ṣiṣẹ́ kò jẹ́ máa sọ pé òun ra rí mọ́tò yẹn òun tún máa rà mí wọ́n tún ṣì ń gbé brabus kan bọ̀ jọ iṣẹ́ wo ló ṣe. Bí mi dẹ̀ ṣe wà yìí advice tí mo ní ni mo fẹ́ yá ẹ o ṣé o mọ̀ wípé owó ló ń ná nísìnyìí àfàìmọ̀ kó má padà jẹ́ pé ìwọ gan ló máa ná bí owó tí ò bá sówó lọ́wọ́ ẹ̀ bó ṣe wà ó ṣoògùn owó ni ó dẹ̀ máa lu ẹgbẹ́ yìí ni. Bísí ibi tó sọ̀rọ̀ dé yẹn please. Ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yé mi ni oògùn owó ni Dámiláre tèmi ṣe àbí kí ló mean ẹ̀yin tó bá ṣoògùn owó lọ ṣoògùn òṣì ta ló ní spirit wèrè àwọn ìtàláyò ní spirit mi ẹjọ́ yẹn rí mo wà mọ́dù ẹgbẹ́ kìíní kan kó ń wẹ́kọ̀ ṣe fàájì ni kò wẹ́kọ̀ ṣayé ni ó wá ń sọ pé Dámiláre tèmi ṣoògùn owó. Ok mo ti ń gé ọ̀tẹ̀ o mo ti ń understand ẹ̀ o ti ń heavy mi o ti ń fọ́ fáyé o ti ń fọ́ fún Dáre mi nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ni o ti ń fọ́ fún ṣe fẹ́ jọ́ kìíní ọ̀nà bíbá yín sìn ní bíbá yìí tí boyfriend ẹ wá tó wá síbí Tanya ẹ wá gbé wa jáde o ẹ wá gbé wa lọ ṣe fàájì o ó kúkú wà ń bí tó ní ẹ má wọrí mú bọ̀ lọ́la ọlẹ́ ò tí ì tán tì náà àrí kó wá mọ́ o àwọn àtúrẹ́yìn tó gbé yín lọ ṣe fàájì tó gbé yín lọ ṣayé ojú ti rí the minutes bó ṣoògùn owó bọ́sẹ̀ gbà mí náà. Má ronú bẹ́ẹ̀ yẹn tí boyfriend ẹ̀ tó ń sọ ó lè má ti ka change mọ́ lọ́wọ́ títí di sìn. Yes so má fi yẹn ṣèbínú ọjọ́ táyà jáde pẹ̀lú boyfriend ẹ̀ Dámiláre mo ṣàkóhán observe pé Bísí o gbogbo nǹkan tó ń fà ẹ̀ ń reject ẹ̀ bó mi ò sì àmọ̀ pé nǹkan tó tó báyìí ni ó wà ní mind bíbí tèmi dẹ́rì Mr. Dámiláre mi ò réyàn yẹn bí ẹni tó lè ṣògùn owó no má get me wrong ẹni tó bá ṣògùn owó kì í kọ síwájú orí but at the same time ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn léèyàn máa fi ń wò Tóyìn mo máa advise ẹ pé kí ìwọ náà try láti observe ẹni yẹn dáadáa like kò try láti study ẹ o mọ orí èèyàn tó jẹ ṣé you get. Ó ṣe jàre ìwọ náà pọlọfọpọlọ sọ̀rọ̀ ọmọ bó ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ ọmọ bó ṣe ń bọ̀rọ̀ sọ̀rọ̀ tó máa wọnú orí ọ̀rẹ́ yẹn. ó sì sọ̀rọ̀ tó náà pọlọ á dáa fún ìrìnsórí burúkú. ẹ wo gbogbo ọkọ mi ṣoògùn owó bíbí mi Olúwadámiláre Olúwadámiláre ọmọ agbẹjọ bó ṣoògùn owó ẹ dá padà ọmọ ń ṣiṣẹ́ kà ó ń gba contract àwọn iṣẹ́ ńláńlá ló ń gbà. ó ló wrong ó lè gbà mọ́ mi lọ́wọ́ o àwọn orú yín ẹ̀ bọkùnrin jẹ́ fún wa tán ẹ̀ bá tán tẹ́ bá máa rí lẹ́yìn àti lọ. Kí ni má ṣe àwọn orú yín bọ́sẹ̀ ò ṣe gan. Tí má ti lọ sọ́dọ̀ Dámiláre mi sìn ìwọ nìkan ni màá máa mú lọ. Èmi
tí ẹ lè má lò má fi yẹn ṣe bínú má bínú sí. Ó bá tẹ̀ lọ wọ èèyàn gidi ní àjọ máa lọ ni ẹ kóra yín lọ. Ọlọ́run ṣe dárí ṣe wọn dúró. Ẹ pẹ̀lẹ́ ti yín àtẹnu. Orí òótọ́ rẹ̀ o lè sọ kankan náà ọjọ́ bá fi ń ṣoògùn owó gbẹ̀yìn ni o lè ní ẹ o lójú kòkòrò o lè bá ọ̀rẹ́ sọ pé nǹkan tó ń ṣe ò dáa ló imagine o mọ bóyá fẹ́ sọ̀rọ̀ o kàn ń yà síbi òun yà sí nítorí owó wọ́n máa lò ẹgbẹ́ yìí ni. Tí ọ̀rẹ́ dá mi láre yìí tó tún lówó jù tó bá rà tẹ̀ náà tó wá ṣe yẹ́sì. Ọlọ́run tiẹ̀ ní jẹ́ ṣé orí ọkọ tèmi onífẹ́ǹsù yẹn gangan ó ti pè mí ó ti tó mi yán lè. Olúwa mi presence ló máa ṣe àwọn ọmọ mi pẹ̀lẹ́ ìyàwó Bọ́lá. Òkùnkùn lájọ gbá tó máa lè lájọ ó lè ọ̀fọ̀ ó lè sọ̀rọ̀ ó lè sọ ó ti jẹ́ dodo ẹni òkúdò. Ó jẹ́ pé bí mo ṣe ń bá sọ́n gbà yẹn tí mo ṣe ń pariwo wọn ni wọn náà ń pariwo ló ń bá sọ́ ni I'm very sure pé tó yín ò ní dèrò ònù kòtò báyìí òun ló ti ṣẹlẹ̀ báyìí ṣé kò ti ṣẹlẹ̀ àmọ́ tógo bá ń jẹ́ ti Ọlọ́run tẹ́mi mi bá ṣì wà bọ́bọ́ dáre àbí kí náà porúkọ ẹ̀ wọ́n kò ní lọ scot free máa jẹ́ kí wọ́n jèlẹ̀ máa jẹ́ kó mọ̀ wí pé Tóyìn ní èèyàn. Bísí ikú Tóyìn dùn gbogbo wa but a máa ní láti take it easy o ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí a bá ìbọn lọ́wọ́ ẹ̀ a rí àdá lọ́wọ́ ẹ̀ a rí bóyá ìbọn àbí ọ̀bẹ ló fi stab ẹ̀ so kí ni evidence to prove pé òun ló pa mi nífẹ̀ẹ́ ká ṣe nǹkan tó yẹ pé ó máa tún bu wá lọ́wọ́ o. Ara nǹkan tá à ń sọ náà nìyẹn bó ṣe máa sá sẹ́yìn tó máa sá síwájú nìyẹn tó bá jẹ́ nígbà tí mò ń bá sọ ń gbà yẹn ni kí wọ́n náà bá sọ ni kò ní dèrò ọ̀nù kòtò àmọ́ wo jẹ́ kí èmi jẹ́ kó yẹ o sórí bọ̀bọ̀ yẹn tó bá claim pé òun mọ èèyàn èmi kan jẹ́ kó mọ̀ wípé mi gan mọ èèyàn sórí ẹsẹ̀ mi méjèèjì yìí máa rí pé mo rán lẹ́wọ̀n máa rí pé mo rìn débi tó ti bá mi rán lẹ́wọ̀n. Bẹ́ẹ̀ ni. Ní sùúrù kí ló dé ó ti ń go far o. Mo ti ń go far. Mo ti gbọ́ because ibi tó mọ́rọ̀ yìí lọ ó ti. A ní mo ti gbọ́ sẹ́ ibi tẹ́ ẹ ti dé náà ló wà ní ìwọ náà ló ti dé bẹ́ẹ̀ kò sí wàhálà mo ti calm down mo máa ṣó ẹ. Ìkòkò ẹ̀mí ìkòkò ìgbà kan torí yẹn kò má lólè ayé kò. ọ̀nà yẹn o ti ń ro ọ̀rọ̀ ẹ̀rẹ̀ ń gbénu mi kí ló dé àtijọ́ wà á ti pẹ́ ti pẹ́ náà ló ṣẹlẹ̀ o ti ẹ̀ jẹ́ ká mọ̀ pé ikọ̀ báyìí ni ká ṣe ikọ̀ báyìí ni ká má ṣe ẹbí tí kò ti ń lọ kí ló dé jẹ́ ká mọ̀. fún ọ̀gbẹ́ni kí ló ṣe wàá lè zero ṣé òun fọ́ fún díẹ̀ ni kí ló ṣe tó fọwọ́ sábẹ́ àwọn sọ ó lè sọ̀rọ̀ bí ọmọ àṣẹ òun fọwọ́ sábẹ́ àwọn sọ fẹ́lẹ̀ wá ọ̀gbẹ́ni àlejò máa ń gbé bá kúrò àjọ báyìí ká máa wà á dùn kí máa tí ń ga o wá náà ló là á gan o tó bá náà wà máa ná àwọn ajú náà dẹ̀ mọ̀ àwa ọmọ náà la ògbé wa débẹ̀ ó kéré àwa ògbé wa dé náà là ó wọlé mọ́ náà là kó má jọ ayé ọ̀gbẹ́ bíi gbé kí wá owó òdà alákòóyè kan o lọ́kọ́ wà aṣọ fọ́ fún ni kí ló ṣí ẹ̀ sí lò. my guys ọ̀rẹ́ sí mo ti ẹ̀rí ìtẹ́ ẹ̀ sọ̀rọ̀ di oyè mi jù bẹ́ẹ̀ lọ because ní ìmọ̀ ó sì fún láti máa wọlé pẹ̀sẹ̀ ronú yẹn àwọn ìgbà tí ajá ọ̀sùn nínú àwọn ẹ̀rọ tó bí i àmọ́dọ́gbọ̀n sí àbí mo tẹ́ǹdì mọ̀ ọ́ pé àkókò bá ọmọdé ń rówó ó gbọ́dọ̀ ń bẹ́ẹ̀ ni èmi tẹ́ǹdì lẹ́gbọ̀n sí láyé tí mo lè ṣe fún yín. òun náà tẹ́ǹdì o ra mọ́tò alákọ̀ọ́kọ́ o là á mọ́lẹ̀ bẹ́ẹ̀ kò tún pẹ́ síra wọn rárá o tún sì gbé kejì
àtúnṣe ń sọ pé ìkan tún ṣì wà lórí omi ó tún ṣì ń bọ̀ kí ló lè tó yẹn káwọn àgọ́ tiẹ̀ máa gbé sórí omi káwọn àgọ́ máa expect ẹ̀ bó tẹ̀ dọ́dún kan ká máa expect ẹ̀ pé mọ́tò wa náà ń bọ̀ ó wá sọ pé ó tẹ̀ nǹkan dì. mi sọ fún nǹkan tẹ́ ń rò díẹ̀ ìgbà yìí ó lè má jẹ bẹ́ẹ̀ o. kò tẹ̀ wá níbẹ̀ rárá kò tẹ̀ àwọn nǹkan òkè náà wọ́n sọ̀rọ̀ mi gbọ́dọ̀ sí i sọ ẹ̀ tẹ̀ máa ń bẹ̀ ẹ bẹ̀rẹ̀ wọn wọn náírà pé àwòtọ́ ni òótọ́ ni àgbẹ̀. mo bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ jù àbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀. Are you Daddy Ojolape? Yes. You are under arrest. Under arrest. Officer. Fún ti Tóyìn tí ọ̀pá. Mr. Dre, can you just move? Èmi pààyàn. Hello? Gbogbo ọ̀dọ́ adé sọ, ọ̀dọ́ adé station. Please. Move. Mr. Daddy. Yes, ma'am. No. Let's go. Please. Move. ọ̀nà dáhùn ohun gbèrò lọ dákìrì sí ọdọ ẹni kò sálábàárò junction láwa. òun nìyẹn ń sà ṣe mo sọ fún ilé ẹ̀kọ́ yẹn mo sọ fún yín mo ní ní bọ̀bọ̀ yìí ó tẹ́ǹtì ni dre tẹ́ǹtì ni ẹni ṣùgbọ́n mo lọ́wọ́ tún sọ pé ó pa tó yẹn ok ṣé kí wàá fo confet ọmọ àkọ́ tí o ṣe anything ọkọ̀ màdé de sọ pé ó pa tó yẹn. ìyá kò tẹ̀lé lọ sí police station. ṣé káwọn máa lọ tù wá. lọ sẹ́kọ̀ndì ẹ̀ ló sẹ́ ọ̀tá ni wọ́n máa lọ fún ìyá. wo ó tiẹ̀ wá ń bí báyìí ó dàn fún. Hello. Dọ̀ kí lo expect nígbà tí mi ò ti wá síbì kan ọ̀rẹ́ mi náà ò lè wá. Wò kúrò ń bẹ̀. Mo máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ ọ̀rẹ́ mi ti ní ká wá so a dẹ̀ máa wá mo prepare fún wa dáadáa kì í ṣe ká wá débẹ̀ tó kó máa ṣe làwùlàwù kó yẹ kó yí ẹ all right. Okay, Lolly baby aṣàánú ẹ ni màá pè later ìwọ lọ́wọ́jọ́ ọ̀rẹ́ mi ọ̀gá Mommy. Baby. Ìyá Oyin. Yes. Ẹ dúró ẹ̀yin méjèèjì. Are you saying tí mọ́mí ò bá ti lọ pàtí ẹ̀yin náà lọ? Oyin kò yí ẹ bẹ́ẹ̀ ni kò lè yí ẹ sórí friendship èmi àti màmá ẹ a ti ń ṣe tipẹ́tipẹ́ kó tó lálàpọ̀ máa lóyún ẹ. àjọlẹ̀ pọ̀ ní o kò sí pẹ̀ ìmúlẹ̀ mi. ọkọ mi. mo wọ gbòòrò lọ mo lọ ra àwọn set mi. jọjọjọ àwọn akọ. nǹkan tí mo try láti sọ ni pé ọmọ kékeré mọ́ mi wà ní. ẹ mọ nǹkan tó ń try láti sọ ó ní wò pé ìwọ ti dàgbà so kóun lọ rí àwọn set òun. bó ṣe máa ń bú mi lé nìyẹn kò dẹ̀ yí ẹ pé àwa gan-an àwa sì wà ní gbòòrò. ṣé bí ìwọ náà rí wa fẹ́ràn mi ṣọ́ ara ẹ̀ má pe ọ̀rẹ́ mi lágbàlagbà. má yọra ẹ fún irọ́ ni o sẹ́ẹ̀tì tọ́lọ́ lè bí àti. ok àwa àti dàgbà ó wá sẹ́ẹ̀tì ẹ lọ sí gbòòrò. pẹ̀lú ọkọ mi rà bèbí. Oyin, what's your okay? Mo wà okay, you welcome. I'm fine. She don't need anything. Ọtún bá fún kọ̀mí ṣe wá lálejò. O ṣọ́kù ní ìdẹ̀yìn tí. Okay, kí bẹ́ẹ̀ mú òróró ẹ̀. jọjọjọjọjọ. Òróró mi bò ó.
ṣùgbọ́n. Ìkòkò. Bí mo ṣe lálàá yẹn. Kábíyèsí Ọlọ́run. Ṣé rí àlá lílá ó pín sóríṣiríṣi ọ̀nà. Nígbà míì èèyàn ò lálàá àlá ò mọ̀ tọ́ka sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ni pé àpẹẹrẹ rèé o ẹ̀já ṣọ́ra. Nígbà míì àlá ò mọ̀ júwe tó ti ṣẹlẹ̀ kọjá láti pàkíyèsí ẹni sí wípé mọ́ rántí o nǹkan báyìí ti ṣẹlẹ̀ kí mi yẹn mọ́ tó ń ṣẹlẹ̀ mọ́ àlá máa túmọ̀ síbẹ̀ ń gbà mí. Nígbà míì sì rèé èèyàn lè lálàá káàlà tá a wí yìí ó máa ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbésí ayé tí ì bẹ́ẹ̀ni ṣe rí àlẹ́ ilé ìtẹ́ ńlá yìí àlá tó lágbẹ́lẹ́ ọkọ̀ tẹ̀ ń wò ó nígbà míì ó lè jẹ́ ìrìn àjò téèyàn ò gbóhùn fẹ́ rìnrìn àjò kan ìrìn àjò tó fẹ́ rìn oríṣiríṣi rẹ̀ ní ìrìn àjò n tí ń bẹ lẹ́yìn ìrìn àjò wọn ò dáa làláwọn ń túmọ̀ sí. Èèyàn lè fẹ́ gbaṣẹ́ ńgbà míì kí iṣẹ́ yìí ó wọ̀ ọ̀yàn lójú kó wú èèyàn púpọ̀ ṣùgbọ́n tí ń bẹ lẹ́yìn rẹ̀ ikú ni. Téèyàn bá lọ gbarú iṣẹ́ òun tó ti wá fẹ̀mí rẹ̀ lẹ́ǹkan. Nítorí bẹ́ẹ̀ Ọlọ́run fẹ́ràn yín púpọ̀ kò fẹ́ fìyà jẹ yín kò sì fẹ́ kẹ́ ẹ sí rìn lóye jẹ́ kẹ́ ẹ láàlá tẹ́ ẹ láwọn. Ṣùgbọ́n kò sí nǹkan tó lágbára lágbára lọ́ọ̀ka. Àdúrà wa láwọn àṣẹ torí pé ní tó bá fẹ́ ṣe èèyàn yìí máa ń gbọ́jú yọ lọ. Á pe àwọn orúkọ Ọlọ́run bá ìsìnkú láìlẹ̀ àzámì Ọlọ́run bá jálà jàlálù òun láàpè. Nígbà tá a bá pe orúkọ Ọlọ́run yìí tá a ṣe àwọn àdúrà tá a ṣe sàárà rẹ̀ ló bá tán Ọlọ́run ó mú tí ò da tó fẹ́ ṣẹlẹ̀ òun yóò bá wa ká kúrò lójú ọ̀nà. Àdúrà mi la ṣe Ọlọ́run bá yóò sì jẹ́ kí àdúrà wa gbà. Ọlọ́run kọ́ ni ojú ní ti ọgbọ̀n ṣáyé. Bismillah. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا Mi ò lè lójú 6 months to a year lọ now. 6 months to a year? Yeah, of course. Tí mo rò bá pé 3 months. Ní sùúrù. Èmi ò kì í ṣe àwọn guys tó máa travel tó máa gbàgbé àwọn fiance wọn sí Africa or something. Mi ò kì í ṣe irú àwọn guys yẹn. Tó máa lọ sí pé kò ní rántí rárá. Má bínú pé a pẹ́. Bínú kẹ ò pé ẹni ní Ṣọlá. I'm not. All right. Ó sọ pé ó fẹ́ rí mi. Yes. So. Oh, mo understand. Thanks for your understanding. Mo fẹ́ kí mi àti ẹ máa fẹ́ra, and as a matter of fact mo fẹ́ kó tètè respond kó sọ fún mi pé yes a lè bẹ̀rẹ̀ planning wedding wa. Jọ̀ọ́ dúró fẹ́ràn mi ká máa fẹ́ra wa. Yes. Have you forgotten that your mom and my mom are sisters? No, they're not. They're friends. That's the more reason why it's equally possible, because we're more of a brother and sister to each other. That is the more reason why it's feel possible. Because tí ro ẹ bá wà ní ọ̀dọ̀ mi as my wife, ìyà ò lè jẹ́ láíláí. Because you are more or less my sister. No, Drew, I know you're joking, right? I'm not. Do I look like Mr. Latin or Mr. Bean? No, because I find it funny. Because I'm not a comedian.
What's funny? Kí ló tó rẹ́rìn? Iṣẹ́ òfin mi ṣe ẹ̀yẹ ni. No, because I find it funny. I love you. And I know you love me too. Okay, wait. Can we just take a slow pace? Eh? Okay, the thing is, I'll think about it. Yeah, we can share problem, but Mama. No, wahala. I'll think about it, promise. Not so far. Dollar Club, one join Wakada. Of course. Kí ló ṣẹlẹ̀? I'm deeply in love with her. And I'm asking her to kiss me, or can I kiss her? Ordinary kissing. Kiss him now. Oh yeah, now. Kiss him, jàre. Nígbà ní sùúrù ìbọn tí ẹ̀ ó ti máa ń bẹ́jú ní fẹ́ràn mi ní ìgbà kan torí yẹn kò má lólé ayé lọ. Ẹ wo mi ò bá wọn ṣọ. Kí ló ń ṣe wú máa yẹ? Mo dẹ̀ sọ fún pé mo need ẹ urgently. Why not call her over the phone? Phone ò lọ. Ó sọ fún mi pé it's not reachable. No, I'm very sure pé máa reach ara yín. Mommy, let's not forget. Fẹ́ràn mi pè mí jọ̀wọ́. Ó dẹ̀ lóun fẹ́ rí mi. Mo dẹ̀ lọ rí. Àmọ́ ìgbà tí bá débẹ̀ ọ̀rọ̀ a máa fẹ́ra ẹni ló gbé kò mí lójú. Kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀. Tí ẹ bá fẹ́ra yín. Àmọ́ ẹ máa díjà lé láàrin mi àtọ̀rẹ́ mi. Ẹ dẹ̀ fẹ́ kọ́rẹ́ wa bàjẹ́. Mọ́mí, èmi rò pé tí ọmọ rẹ̀ yín bá fẹ́ mi, á jẹ́ kí bond yín wà stronger sí ni. Ìyẹn gẹ́gẹ́ bí ìwọ ṣe rò ó, àmọ́ kò rí bẹ́ẹ̀. Mo mọ fẹ́ràn mi dáadáa. Fẹ́ràn mi láìkí obìnrin. Nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan. Ìwọ Bùkúnmi, ìwọ ọ̀rẹ́ ọ̀fẹ́ ó wá jẹ́ boyfriend tèmi. Ṣé owó fún mi sílẹ̀ jẹ́ kí n máa lọ bí tí mo lọ? Ṣé o fẹ́ sọ pé o ò fẹ́ fẹ́ràn mi? Ebi ló kò ṣe sí. Sórí máa gbá etí ẹ̀. Tí n bá ṣe kí n ti máa gbá etí ẹ̀. Ìwọ ò ń ṣèyàn. Tí bá kí ṣe pé Tolú tó sọ fún mi. Kó o fẹ́ fẹ́ràn mi. Ìwọ sọ̀rọ̀ náà. Wọ́n sọ fún pé o fẹ́ fẹ́ràn mi ni. Ṣé o fẹ́ fẹ́ràn mi ni? Ìwọ sọ fún pé mi fẹ́ fẹ́ràn mi. Ṣé o fẹ́ fẹ́ràn mi ni? Ṣé ìwọ sọ fún pé o fẹ́ fẹ́ràn mi? Ó dẹ̀ sọ̀rọ̀ lórí. O gbọ́, ìwọ náà bá mi fẹ́ fẹ́ràn mi. Níwọ̀n tí mo fọkàn tán lọ́ọ̀rẹ́ mi, ọ̀gbẹ́ni Gbẹ́ni Sọ́njọ́, kí ló bá mi fà náà? Kí ló ṣẹlẹ̀ gangan náà? Kí ló bá ti bá fẹ́ràn mi náà? Tí wọ́n nìkan ló fẹ́ fẹ́ràn mi fún ni? Tó kò lè sí kò tó fẹ́ ké sí fẹ́ràn mi máa fẹ́. Èmi bẹ́ẹ̀ ni mo sọ ìdí ẹ̀kọ́ sọ̀kan fún ẹ àti wọ́. Ṣé ẹ rí mi ò ní kẹ́ má fẹ́ fẹ́ràn mi? Bọ̀ kò sí bá ń bá lẹ́ẹ̀dì bọ̀ tó lè gbà mọ́ mi lọ́wọ́. Èmi ni mo nìkan mi. Kò lè sí nǹkan tẹ́ ẹ lè ṣe. Bẹ́ẹ̀ nìkan yẹ kò sí ọ̀dọ́ fi ṣe o. Nítorí fẹ́ràn mi ọkọ ti tẹ̀mí ni kò sí nǹkan tó fi ṣe. Fẹ́ràn mi ni mo ní. Wọ́n ní òun náà fi ṣe o. Wọ́n ní ìjẹ́ ẹ̀jẹ̀ tó bẹ̀. Èmi fẹ́ràn mi máa fẹ́ kò sí ọ̀dọ́ fi ṣe. Kí ni nǹkan tó ṣàpèjẹ? Ṣé wọn ò ní ṣẹ́ lọ́wọ́? Ọmọ ọ̀rẹ́ mi pé ti bá wọn. Ṣé pẹ́ lórí fẹ́ràn mi làwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe ìjà ó bó ṣe ń pariwo. Ṣé fẹ́ràn mi ló ń fẹ́ràn mẹ́ta? Mo rọ́pò ọ̀rẹ́ mi máa wà rọ́pò pẹ̀lú àwọn ìyàwó tí wọ́n ti délé tí wọ́n ti ń jà báyìí. Ọmọ fẹ́ lóra wọn ni.
ọ̀dọ̀ wọn kọ́ ni mo bá wọn torí pé tó bá yẹ kó ṣe ni wọ́n níṣẹ́ lápá ni wọn ò ní máa jà torí ọkùnrin wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀ máa dé sọ fún mi pé kó pè tàbí kó wá wò ní ṣọ́ọ̀bù. ṣé ìwọ náà ti rí ṣé ńgbà tí fẹ́ràn mi ò bá sí nílé tó kàn jáde lọ bóyá 2 or 3 days tó délé jọ ṣó máa tẹ́ ẹ lọ́rùn ó máa di pé bóyá òun kí fún mi pé kí ló dé tí ò jókòó sílé pẹ̀lú ẹ̀ inú ìyá fẹ́ràn mi ò dẹ̀ lè dùn sí ó yá sọ fún mi náà ṣénu mi máa dùn wípé ọkọ ọmọ mi kò tẹ́kẹ̀ ọmọ mi dáadáa. kò sí wàhálà mi kúkú ti fún lésì náà tẹ́lẹ̀ àjẹ́ wípé kò sọ náà mẹ́rin yẹn. Bad. Mo bí gbogbo ẹ ṣe ń glitter. Look at you now. Tèmi ló ń sọ òsọ tiẹ̀. Kí ló ń ṣe mí? Oh, sorry, my bad. So, kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣe mí? Actually, àwáríyàn bíbá ẹ ni. Èmi àti ẹ. Àwáríyàn àbí boyfriend yín gbé yín jáde? Àwáríyàn ni. Ẹ jẹ́ sọ tó tọ́. Àwáríyàn ni. Okay, that's good. Má jẹ́ ń dá dúró sínú ọ̀ràn. Yeah, let me just have your contact. Oh, okay. O need láti mọ̀ Démọ́lá nígbà tí mo ń fẹ́. He's such a caring person. Lóòótọ́ ọ̀rẹ́ mi bọ̀ mo ti rí kó láìkẹ́ ẹ mú láti ibi tẹ́ ẹ parí ẹ̀ sí ẹ dẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀. Ìwọ ìṣá. kí ni jọ́jí á lọ ọ̀rẹ́ lọ. kankan níbi kankan gbogbo igbó pátá ló mà ti dìbò wò ṣírímà tí mo ra ilẹ̀ yìí lè sí ṣòwò ilé tó wà lọ́wọ́ yìí wọ́n ti kọ́ gbà yẹn ṣòwò ilé wọ́n ti kọ́ lé sí gbogbo ṣé gbogbo igbó tó wọ yìí àwọn èèyàn ti fẹ́ràn mi. Báwo ni ọjọ́ mẹ́ta? You are now a big girl. Tóyìn kọ́. Ṣé o fẹ́ sọ fún mi pé o ò gbọ́ pé Tóyìn kú ni? Tóyìn ti ṣaláìsí o. Tóyìn ti kú. Ó ti kú. Kí ló pa? Kò sẹ́ni tí ò mọ̀ wípé nígbà tí Tóyìn ṣì wà láyé ó nífẹ̀ẹ́ owó ó lójú kòkòrò ibi tójú kòkòrò ẹ̀ ti dé nìyẹn ṣé bọ́ọ̀bọ̀ kan ló pàdé nígbà yẹn torí owó bọ̀bọ́ yẹn bá lò. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ilé ayé tá a wà yìí o àfi kọ́lọ́ máa ṣọ́ wa. Àmì o. Níbo wà ló wà lọ? Wọ́n ó kàn ní kí n check site kan níbẹ̀. Èmi náà tẹ̀lé mọ̀ ló wá sí site. Ìpínlẹ̀ ọkọ mi. All right, take care. All right. Yeah, bye. Bye. Lágbára o. Tàbí ṣaláìsí. Ex mi ni ẹran ti ex mi Tóyìn. Wọ́n pọ̀ ìwọ ni. Tóyìn tí ó jọ òun gangan. Ọmọ tí mo sọ pé mi ò láìkí yẹn. Ó mà ṣe o. Wọ́n náà lò ó ni. Ó náà lò ó ni. A máa sọ fún wọn kó yé ìrìn òṣì
ká gbà pé bó ṣe kọ́ tiẹ̀ nìyẹn o. mo kọ́ tó dé ikú ọmọ yìí dẹ̀ ṣe mí bákan. mi ò expect ikú sí 20 years to come. kò sẹ́ni téèyàn expect ikú sí ọjọ́ orí kọ́ ló fi ń ṣe. ó ní ọba mi fún méjì ṣoṣorí sí ó lòun wá wo sáìtì àwọn tiẹ̀ àwọn èèyàn ralé sí bíbáyé wọ́n ralẹ̀ gan. ìgbà kan torí yẹn kò má lólé ayé gbò lórí ayé gbò. ìkókó ẹ̀mí yóò ìkókó ẹ̀mí. nígbà tó bá mu wá èmi náà àwọn correction kan tí màá béèrè lọ́wọ́ tí n bá béèrè àwọn correction yẹn tó bá wá dá mi lóhùn màá wá mọ̀ pé ẹni yìí ó rẹ́dì láti fọ́ ọmọ mi ọ̀ eléyìí tí ẹ̀ tí rẹ̀ dé ó kàn fẹ́ tán yẹn ni. ó mọ̀ pé nǹkan tá àgbàlagbà máa rí nílẹ̀ ẹlẹ́ tó wúwo báyìí tọmọdé bá gorí àjà kò lè rí o tòun ìdẹ̀fẹ́ kò sí léwò bá náà fẹ́ wá gbà anytime tó bá fẹ́ tó bá ráyè. ẹ wò mọ́mí ẹ ní problem rárá torí pé Démọ́lá tá à ń sọ̀rọ̀ ẹ̀ ọmọlúwàbí èèyàn ni is loving and caring. ẹ̀yin ẹ lójú tiẹ̀ èmi náà fẹ́ fojú àgbà wò èmi ò dẹ̀ fẹ́ kọ́ mọ̀ mi ṣe léwọ̀ ó mọ̀ pé ní bá máa fẹ́ àbíkú fẹ́mi náà mọ̀. gbà ó ti di dandan yóò yí ká irọ́ o ẹ̀yin nìyàwó. Oh, the survival of the fittest. Nanima Kingdom. Same thing applies to these all. Same thing applies to these all. Ilé ayé rọra gbé o. Ilé ayé fẹsọ̀ ló bá rẹ̀. mo jáde náà ni náà kí ló já ẹ láyà. because olówó alẹ́ mo dẹ̀ gbálẹ̀kùn mi rẹ ní dá mi lóhùn fẹ́ máa lọ nìyẹn. àyà ìjà àbúrò kóbìnrin wà nù ilé sọ wò pé kí ló ń ṣẹlẹ̀ tí ò dá mi lọ. bàyà ni ẹ. ọmọ rẹ sọ jù. no ewu ẹ ti dárí báyìí ọkọ tí mo wá sọ. mọ́mì ní àsìkò tí tó kó wá yọjú sáwọn kó wá mú àwọn wọ́n dẹ̀ ní kí n béèrè ọjọ́ tó máa wá rí àwọn. èmi wá yọjú sí mọ́mì fún kínní kí ló ṣẹlẹ̀. ṣé bá ń fẹ́ra wa ni tòmárì ìlàdẹ̀ wa mi ò dẹ̀ lè tó gọ̀lọ̀tọ̀gọ̀lọ̀tọ̀ báyìí lè yá mi kó má béèrè tí mò ń fi. à ń fẹ́ra lóòótọ́ bó ṣe ó sàn kankan pa mi fún mọ́mì ni. ìyẹn ti di dandan wọn á béèrè tí mò ń fẹ́. ọba má sọ fún wọn ọba má sọ fún wọn náà. so mọ́mì fẹ́ kí n wá ra wọn sìn. má jẹ́ káyà ìjà. àyà mi já ṣé kò ṣe kí n máa dọ́dọ̀ wọn máa béèrè àwọn question kan tí mi ní mọ́ mọ́ ẹ máa dáhùn lọ́wọ́ wọn. kò possible mọ́mì ò kì í ṣeré èèyàn bẹ́ẹ̀. mọ́mì ò burú. ẹ̀rù tí ń bè mí tẹ́lẹ̀ o torí àpòmọ̀ àwọn màmá yẹn o. wọ́n jẹ́ kẹ́rù báyìí wọ́n jẹ́ kẹ́rù báyìí tó wàhálà. bọ́ tí n bá ti lọ rí wọn sìn ṣé wọn kí mo ti dọkọ ìyàwó nìyẹn. yẹn tẹ̀dí dandan kọ́ ẹ kó ṣù wá ló kù àbí ìgbà mélòó. oh my god okay máa pè wọ́n sọ máa jẹ́ kọ́ mọ̀ gbàtọ́ máa ti máa wà. ó ń sọ̀rọ̀ ní pípé o wọ́n ní kó wá yọjú sáwọn kan lè fojú kójú rìn jù. kí n wá rí wọn. kò sí wàhálà kó ṣàǹṣálẹ̀ náà ni màá rí wọn màá pè wọ́n náà. ẹ sọ bíi. ìrò má jẹ fún yóò dágbére pé mo mọ̀ sí. ìyàwó mi tó máa sùn ta ni. ìgbọ́ jẹ́ pa. In fact, mo ti try gbogbo line tẹ all to no avail mi ò rí pé rárá. In fact, mo ti try gbogbo line tẹ switched off ló sọ.
àtàná ló ti yẹ kó wá yọjú sí mọ́mì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi àti ẹjọ́ sọ last but he's nowhere to be found and I'm worried. Okay kò sí wàhálà tó bá jẹ́ pé orí pé kò jẹ́ kó mọ̀ pé kó pè mí tó bá dẹ̀ jẹ́ wípé ìwọ náà ló máa jẹ́ kí n mọ̀ máa lè pè. All right o ṣé God bless you. Sọ fún mi kí ni fẹ́ràn mi wá ṣe inú ilé. Mọ̀mí ẹ wo long story lọ́rọ̀ fẹ́ràn mi jàre. ṣé o gbádùn mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ fún mi pé long story ṣé o wà ókè ìjọ lèmi àti bẹ̀rẹ̀ sí ṣeré
mò ń béèrè ọ̀rọ̀ tí mi ò mọ̀ díẹ̀ mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ò sọ fún mi pé long story. àná tèmi àtàwọn ọ̀rẹ́ mi ṣeré jáde mo dẹ̀ rí i pé fẹ́ràn mi ti bì sára ní inú mọ́tò ẹ̀ in fact it was so messed up mo láti clean ẹ̀ kí n dẹ̀ gbé lọ́lé but on getting to their estate gate only 12 a.m. ni wọ́n ti gate so I had to bring him home. ó ṣe kí ni dábì náà sọ fún mi ná nígbà tó ń pè ní estate yẹn kí ló dé tó jálẹ̀ sí wí sí estate wọn bẹ̀ jọ kí ló dé tó gbé sẹ́nu géètì wọn kí ló ṣẹlẹ̀ tó gbé sẹ́nu géètì wọn tó wà fi ń gbẹ̀bọ̀n bí ṣé wọ́n ló rọ́rọ́ tí yọ ni dábì lóhùn sórí pórí ẹ̀ ò pé mọ́ bí ẹ sọ̀rọ̀ ò kí ń gbọ́ làwùlàwù ló máa ń ṣe káàkiri ó máa ń bẹ́ káàkiri ni àbí bẹ́ẹ̀ kọ́ sórí nǹkan tó máa dálẹ̀ àbí nǹkan tó ti dálẹ̀ á pẹ́ ò ní ká. mọ́mí but ṣé bí ọmọ ọ̀rẹ́ yín ni fẹ́ràn mi. èmi rò pọ̀ ọmọ ọ̀tá mi ni fẹ́ràn mi tó wá sùn sílé mi tó sọ fún mi kí ló dé nígbà tí wọ́n ń gbé fẹ́ràn mi bọ̀ kí ló dé tí ò pè mí lórí aago pé ẹ̀ lóò mọ́ mi mo rí fẹ́ràn mi báyìí ní station tó wà mo ń gbé bọ̀ nù lé kí ló dé tó sọ fún mi ó sì rò pé ilé ti di ilé ẹ anything tó bá ń wẹ̀ ló lè ṣe é nù lé fún mi àbí bẹ́ẹ̀ kọ́ mo dẹ̀ sọ fún ọmọ yìí ọyìn mò ń sọ fún ẹ ọyìn mò ń sọ fún má rí pípọ́ ojú mi rárá sórí nǹkan tó dálẹ̀ wò wà á tọwọ́ bo ojú báyìí ó ní rí omi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ dáadáa bí ebi rin òṣèré rárá tó rìn kiri ọlọ́jẹ́ kò rí fẹ́ràn mi tó bá yẹ gbà tí mò ń bí ẹ sọ̀rọ̀ pé má máa rìn dé òru má máa ṣe léyìí tó dá mi lóhùn ni ó ní rí fẹ́ràn mi tó ti lọ́mọ tí yọ ó ní má gbégbékúgbé kiri bó ṣe gbébọ̀ yẹn tó bá dákẹ́ mọ́ sínú mọ́tò yẹn kọ́ wọ́n ní wọ́n lọ pa àbí òwúrọ̀ pọ̀ lórí ẹni òṣèré ọlọ́dàdà tó ń bá káàkiri má sọ fún mi tó bá sọ fún mi kí n má bínú ìyẹn gangan nínú màá fi bí mi. orí bẹ́ẹ̀ ṣe rò ó. sọ́ọ́rí kan tó máa fojú ẹ rí nínú ilé yìí bí mo ṣe rò àti bí wọ́n ṣe rò wà á sọ fún mi. àwọn tó láyé lánàá dá wọ́n ti kú wá sí lọ́wọ́ ohun ayé àbáyé lọ. tí wọ́n fi ṣe ẹyin bó ní kò yé mọ́ tí mo láti ọdún yìí ẹ́ mo sọ ní kó ráyè lóde kí ló lọ ṣe lọ́dọ̀ rẹ. What is wrong? What's wrong? Don't tell me what is wrong. wọ́n ní òní right láti lọ sílé ọ̀rẹ́ mi ṣọ́ òní lè ní àbó olówó ọ̀rẹ́ tó lè lọ sílé wọn. má bẹ̀rẹ̀ sí mi fẹsọ̀ wọ́n lẹ́kọ̀ọ́ lẹ́sìn dẹ̀ wáyé tó ṣe lọ síbẹ̀. tẹ́bà ti sọ pé bí mo ti ju limit mi lọ mo ṣe accept yẹn but kí wàá sọ pé mo lọ sun ilé ọ̀rẹ́ yín. ó mọ tí lásán ó mọ tí débi pé o tún bu làákà yẹ mọ and I'm talking to you o tún bá mi sọ pé òní right láti lọ sílé ọ̀rẹ́ mi wọ́n ní òní right don't sleep in the house. kò sí kókó tó náà mi ò lọ sílé ọ̀rẹ́ mi. What is wrong? sọ fẹ́ pa mí ni òní fún rẹ̀ mi mo ní mi ò láì dín kọ́kọ́ wọ́n lè jáwọ́. This is not you, Mom. What has come over you? Fẹ́mi ṣọ́ra gidi o nǹkan tí bá bá sọ ni kò gbà sí mi lẹ́nu èmi sì ní yá ẹ mo ní kò jáwọ́ lọ sí mímú ṣọ́ kọ́ ẹsẹ̀ mi lẹ́nu ni ṣọ́ mi pàmì ni mo ní kò òní lẹ́ta tó sí mi ọ̀rẹ́ ni. This is not you. àti mi kí ló fẹ́ mi ṣọ́rẹ́ o mo ní kò ṣọ́rẹ́ mo bá ẹ̀sọ́ tó ń pọ̀ mi lẹ́nu ṣọ́ ma kọ́ pàmì ni jáwọ́ ẹ̀mí àti mímú òní pọ̀. àti mi ẹ ṣe sùúrù kí ló ṣẹlẹ̀ fẹ́ràn mi lọ sùn ní ọ̀rẹ́ yín ẹ ṣe lọ́ọ̀tà yín ni kò lọ sùn ní ṣọ́mọ ọ̀rẹ́ yín náà lọ́wọ́ sọ̀rọ̀ wọ́n ti pọ̀jù. bẹ́ẹ̀ ṣe máa rú pọ̀jù ṣé mo pẹ́ sọ̀rọ̀ ni ó jáwọ́ ní òbí rẹ̀ pé kí ló ṣẹlẹ̀. gbogbo nǹkan tẹ́ ń sọ náà ni mò ń gbọ́ mi ní láti bèrè inú lọ sùn ní ọ̀rẹ́ yín ẹjọ́ àti mi ṣe lọ́ọ̀tà yín ni kò lọ sùn ní. ṣòwò wèrè ni mo ní mi ò nífẹ̀ẹ́ sí kọ́mọ mi kó máa sùn kéré ilé mi ní ilé ẹ̀kọ́ súnlẹ̀ kó súnlẹ̀ ni. ṣé ọmọ ọ̀rẹ́ yín ò lè wá sọ́dọ̀ tí yín. ṣé kò lọ́mọ obìnrin ilé mo ní mi ò fẹ́ mi ò nífẹ̀ẹ́ sí mi ò láìkẹ́ rárá kí ló fẹ́. ó dà kó mọ̀ pé múùdù tí mo wà yìí mi ò tẹ̀ fẹ́ gbọ́ anything. bẹ́ẹ̀ mi ò gbọ́ ṣọlá ẹgbẹ́ mi lẹ́mìí ni wọ́n ní mo gbọ́ ọ̀yà má lọ mo ní kó máa lọ má jẹ́ fi kọ́ra bẹ́ẹ̀ o. fẹ́ràn mi fẹ́ wá mi báyìí jẹ́. Ẹgbẹ́tẹ́ ni ó ìwájú elédùn ọba. Àwọn tó láyé lánàá dá wọ́n ti kú wọ́n ti lọ. wọ́n ní kí ló ń wá lé mi ṣé mo ìfá ìtẹ̀ ní ṣọ́kọ̀ ẹ̀yìn tùtẹ́ ní wọ́n lé mi jọ mo ní kò tẹ́lẹ̀ ìwọ. Wúrọ̀ọ́lá ṣe sùúrù máa kúrò
ẹyẹlé ló ń bẹ̀ tán tẹ́lẹ̀tẹ́lẹ̀ by the time tẹ́dí yẹn bá bọ́ síbẹ̀ á scatter everything. lẹ́yìn ẹ̀sán ọ̀járe ṣó ń ṣeré ni kí n fi tani sílẹ̀ fẹ́ràn mi ọmọ tèmi. bẹ́ẹ̀ ni wá alájọ lè ṣe bẹ́ẹ̀ mo sọ fún ẹ. ó dẹ̀ mọ́ gbọ́ pé kí ni. ó mọ̀ dáadáa ó yẹ kó yí ẹ. owó bí ẹ̀dá kò sí ó yẹ kó yí ẹ. kí ló ń yẹ ìjọ pẹ́ẹ́nu sọ̀rọ̀ jáde. kò sí kọ́tẹ́ ìfẹ́ fọmọ bẹ́ẹ̀ mo sọ fún ẹ. àánú ò ṣeré. àjọkẹ́ jáde kó mi. bí kò jáde kó mi lè jọ kó abiyamọ òṣì ṣábíyamọ ìwọ ìṣá kébì fi ọmọ tèmi sílẹ̀ wọ má rò rárá kókó ṣì àrẹ kó jáde kó nílé mi. kí ni. ẹ̀rọ báyìí ló máa fi fẹ́. mo ní mi ò ní fi sílẹ̀ ṣọ́ọ̀rọ̀ ni ṣe ti pa ni mo ní mi ò fọwọ́ mi sílẹ̀ wọ́n ṣe lè fọwọ́ tiẹ̀ lẹ̀ wọ́n dájú oṣù ọ̀rẹ́ o. sọ fún mi kí ni problem ẹ kí ni ìṣòro ayé ẹ mo máa sọ tèmi fún ẹ rárá ṣe nǹkan tí mo ní kó o ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ ká dẹ̀ kúrò lórí ẹ̀ wo ìyá fẹ́ràn mi jẹ́ kí n sọ kinní kan fún ẹ ẹyẹlé ló ṣì ń bẹ́ẹ̀ tán by the time tẹ́ẹ̀dì yẹn bá bọ́ síbẹ̀ ìwọ náà mọ̀ pé ó máa ṣe yánmayànmá ni ó dẹ̀ mọ̀ mí o tètè ló ṣe nǹkan tí mo ní kó o ṣe lẹ́rọ̀ lẹ́nu tiẹ̀ àbí lẹ́nu tiẹ̀ ó dẹ̀ mọ̀ mí o wípé ìdà ni mí tó bá fọwọ́ padà mí lójú màá ṣá ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ lẹ́nu tiẹ̀ ìyá fẹ́ràn mi lẹ́nu tiẹ̀ ṣẹ́ mi kò burú bí kú lónìí oko ni bí tàkùtẹ́ ni àjọṣojú èmi àti ẹ báluwẹ̀ tó náà fẹ́ dodo ni wò ó kò sí wàhálà tàbí ẹ̀dì já kúrò lórí fóònù fún mi jọ kúrò lórí fóònù fún mi lórí burúkú. mọ́mí kí ló fa ìjàkadì lórí ọ̀fà láàyè ìyàn àtọ̀rẹ́ yín. àjàlá tá nà ṣé bí wọ́n ni àbí kì í ṣe wọ́n ṣé wọ́n kọ́ ni amúnikú ni ẹran bí yẹn ibi yẹn kọ́ lójú ọ̀tún ẹran ẹ̀fọ́ ló tó kí tòsí. ṣé wọ́n kọ́. mi ì rí nǹkan tí mo ṣe tó wrong now ẹ ti ní kí n má fẹ́ fẹ́ràn mi ò fẹ́ àbí ṣé torí tìjọ́ yẹn tẹ̀rí mo kàn ẹ́ ọ̀pẹ ó mọ tí yóò bí tí mo ti rí mo dẹ̀ ní. bẹ́ẹ̀ ni orí burúkú sọ̀hún nígbà tó wá mọ ọtí yóò yẹn ṣé wọn lọ rọ lọtí ni. ẹ mo kàn ní kí n ẹ ọ̀pẹ ẹgbẹ́. ẹ kò rí burúkú wọn lọ bá mi sọ ẹ bu wèrè wọn àwọn orin tí ọ̀nà pẹ́ tó ń ṣe oṣù orin tó tún lọ́sọ̀ọ́ tì í dá mi lóhùn. kò rí bẹ́ẹ̀ mo kàn ní kí n gbà tó jẹ́ pọ̀ mọ́ ọ̀rẹ́ yín ni mo. mo rò pọ̀ mọ́ ọ̀tá mi ni mo rò pọ̀ mọ́ ọ̀tá mi ló gbé wálé ni owó onílé tiẹ̀ ni àbí ìgbà tí wọ́n ṣoore fún kílódé tó gbé lọ ní ẹ̀ tàbí kó wá mi jágbà sí ọ́fíìsì ẹ̀ ó fi kó bá mi àbí bẹ́ẹ̀ kọ́. wò ó jẹ́ kí n sọ fún ẹ oyin ìrìn òṣì tí mò ń sọ fún ẹ pé kò yẹ rìn káàkiri òun ló jẹ́ kó o rìn rárá tó lọ́kọ̀ lọ pàdé owó lórí burúkú lọ́nà àbí wàá rí mi wò bí ìran. Àwọn tó láyé lánàá dá wọ́n ti kú wọ́n ti lọ o. ìyá wọn ó máa ń gbọ́ smart gan torí kọ̀ọ̀kan ìlú mi wà lọ́wọ́ ìpàdé fẹ́ ṣáájú mi fún. wúrọ̀lá arúfún ni kó tó dání agbájákàdé ni wọ́n pè ní nǹkan tó mọ̀ tá a jọ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá lórí tiẹ̀ ó wá ní rárá kò ní bẹ́ẹ̀ mọ̀ èmi ló fẹ́ sọ sí polówó ayé ní òní gbà fún ẹ. ọmọ mi máa fi àjùlọ mi máa fẹ́ ìwọ̀n ní ìfẹ́ ọ̀dọ́ tó bá wá sọ́dá sọ̀rọ̀ máa wù ní ọmọ ìfẹ́ràn ṣe tuntun. èmi náà kọ́ tó lè ṣe o àwọn kí wọ́n tó ṣe ìwájú báyìí ò lè rò bérò wúrọ̀lá. Same thing applies to these old. Same thing applies to these old.
Survival of the fittest. Nanima Kingdom. Lákàtà bá lóbìnrin òrìṣà tí ń bẹ lájùlé ayé. Òun ni wọ́n fi ṣàjùlé ayé tẹ́ ikún gẹ́gẹ́. Olóró tó lóbìnrin òrìṣà tí ń bẹ lájùlé ọ̀run. Òun ni wọ́n fi ṣàjùlé ọ̀run tó ikún gẹ́gẹ́. Obìnrin dúdú abìdí yẹ̀kúyẹ̀kú lóbìnrin òrìṣà tí ń bẹ lágbede méjì ayé òun ọ̀run. Òun ló fi ṣàjùlé ọ̀run tó ikún gẹ́gẹ́. Obìnrin dúdú abìdí yẹ̀kúyẹ̀kú lóbìnrin òrìṣà tí wọ́n fi ṣe lé ayé tó ikún gẹ́gẹ́. Ajé o ògúngún nísọ onísọ bòjì ìwọ mo pè lónìí kó jẹ́ mi jọ abá pé eégún ajẹ́ níjọ́ abá porò lóró dáhùn níjọ́ abá pọmọ láìkóró ní wà ní ọjà wà bá ní. Ajé o mo pè ọ́ lónìí kó jẹ́ mi níbikíbi tí wọ́n bá ti ń ṣètùtù ajé lónìí ẹ fi ṣèṣèré sé wọn mọ́. Tèmi arínájà báyìí ni kó ṣẹ lónìí ètùtù ajé tí mò ń ṣe lónìí ni kó ṣẹ ẹ máa fajé mọ́ra ẹ máa fajé mọ́ra ẹ máa fajé mọ́ra. Ẹ wò mí ṣe rí ní báyìí ìkádìí ètùtù ni mò ń ṣe fún yín lónìí yóò sì jẹ́ fún yín. àṣẹ àṣẹ àṣẹ. ẹ jẹ́ òtítì bàbá jẹ́ ẹ jẹ́ tọlọ́kìnìgìnì bàbá àràdà ẹ jẹ́ tàkóòkó tán ohun ọ̀rọ̀ nífẹ̀ẹ́ ẹ tún fàjẹ́ mọ́ra lẹ́ǹkan sí. ní báyìí ètùtù ọ̀hún ni mo ti ṣe tán yìí o lọ́jọ́kọ́jọ́ tẹ́ ẹ bá ti rí olùwọ̀ tẹ́ ẹ fẹ́ lò ohun tẹ́ ẹ máa pèrè ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ mi dáadáa. Ẹ máa pé ọmọ àti kékeré pẹ̀tù. ọmọ àti kékeré pẹ̀tù. Ọ̀nà dókè tán ó yà pàlàká. ọ̀nà dókè tán ó yà pàràká. Ẹ pè lẹ́ẹ̀mejì. Ẹ tún wá máa ní fowó lọ̀ mí fòwò lọ̀ mí. 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 Tóbì bá so afọ̀rọ̀ tiẹ̀ lóòṣà. tóbì bá so afọ̀rọ̀ tiẹ̀ lóòṣà. Bórógbó bá so afọ̀rọ̀ tiẹ̀ lọ́ṣọ̀gbó. Bórógbó bá so afọ̀rọ̀ tiẹ̀ lọ́ṣọ̀gbó. Ẹ̀yin ayé ẹ wá fowó lọ̀ mí ẹ wá fi ọwọ́ lọ̀ mí. ẹ̀yin ayé ẹ wá fowó lọ̀ mí. ẹ wá fowó lọ̀ mí bẹ́ẹ̀ ẹ wá mú owó ẹyọ yìí ẹ mú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ lọ rèé fi pa olùwọ̀ ọ̀hún lára báyìí tẹ́ ẹ bá ti fi pa lára tán ajé ti bẹ̀rẹ̀ sí ní bá yín gbé owó ti bẹ̀rẹ̀ sí ní yálé yín bẹ́ẹ̀ ni kókókó báyìí larọ tá lé òjòjò níṣòro kó má lè nájà kókókó larọ tá lé ajé ti bẹ̀rẹ̀ sí ní gbélé yín. ẹ ṣe bàbá bàbá ẹ jọ ẹni tí a bá lo kinní yẹn fún ṣé kò ní kú lẹ́sẹ̀kẹsẹ̀ kó má yọ dání wò. ẹ gbọ́ mi kò ní kú lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ yóò padà gbé burúkàjà náà ni yóò padà jílédùmarè ń pè àmọ́ kò ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ yóò tó bí ọ̀sẹ̀ bíi mélòó kan síra wọn. àmọ́ ẹ wá gbọ́ mi tàbí kẹ́ ẹ gbọ́ mi dáadáa o. ṣé ẹ rí ọmọ tiyín tó jẹ́ obìnrin tó bá ti mọ́kùnrin wálé pẹ́ni tóun fẹ́ fẹ́ rèé tẹ́ ẹ bá ti lu ọmọkùnrin ọ̀hún tán tàbí ọmọ tiyín tó jẹ́ ọkùnrin tó bá ti mọ́bìnrin wálé pẹ́ni tóun fẹ́ fẹ́ rèé tẹ́ ẹ ti lu ọmọbìnrin ọ̀hún tán ẹ mọ ọ̀nà bẹ́ẹ̀ ṣe ya àwọn méjèèjì tí wọn ò gbọdọ̀ fẹ́ra wọn lásìkò tẹ́ ẹ bá lò yìí. kọ́ bá máa fura sí wa. nígbẹ̀yìn lẹ pa nítorí àjẹ́ tó bá máa pọmọ jẹ ẹ̀jẹ̀ kì í yọ lẹ́nu ẹ̀ àbẹ́jẹ̀ wà lẹ́nu tí ẹ lánú yìí jùlọ. èmi náà mọ̀ pé wọ́n gbádùn yín níbẹ̀yìn ni wàá wò mí ìyá dúdú gbà lọ́ọ̀ mi ìyá pupa bàbá tiẹ̀ rí ẹ wá gbọ́ mi
tàbí kẹ́ ẹ̀ tún gbọ́ mi dáadáa ṣé ẹ rí ìkòkò tí ń bẹ lọ́wọ́ tí yín ẹ̀mí ọ̀rẹ́ yín ní bẹ́ẹ̀nbẹ́ ìkòkò tí ń bẹ lọ́wọ́ tí yín ẹ̀mí ọ̀rẹ́ yín òun ní bẹ́ẹ̀nbẹ́ ẹ wá tọ́jú ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ṣe lè tọ́jú ẹ̀mí tí yín gangan ẹ tọ́jú ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ṣe lè tọ́jú ẹ̀mí tí yín gangan ó ti di egungun tá a so májá lọ́rùn ajá ò gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ ni ò sì gbọ́dọ̀ sọnù. tọ́jú ẹ̀mí mi o náà tọ́jú ẹ̀mí mi o. ẹ wá gbélé yìí sínú ẹ̀ bá ti délé ẹ mú ẹ ti mọ̀ ṣe ṣàlùgbẹ́ ṣe bí mo ṣe ní kẹ́ ṣe o. ibi tí mo ṣe fún yín náà kí n lè gbádùn yín náà. ẹ máa gbádùn wa bàbá. ọmọ àti kékeré pẹ̀tù. ọ̀nà dókè tán ó yà pàràkà. ọmọ àti kékeré pẹ̀tù. ọ̀nà dókè tán ó yà pàràkà. fowó lọ̀ wá fowó lọ̀ wá bí òbí bá so ó máa ń fi ọ̀rọ̀ tiẹ̀ lòrìṣà. bórógbó bá so ó máa ń fi ọ̀rọ̀ tiẹ̀ lọ Ṣàngó. ayé ẹ wá fowó lọ̀ wá ẹ wá fi òwò lọ̀ wá. Ìkòkò rẹ̀ mi. Gbogbo ohun tó pamọ́. Gbogbo ohun tó pamọ́ o. Rẹ̀gẹ̀dẹ̀ ni o, rẹ̀gẹ̀dẹ̀ ni o. Ìwájú Elédùà ọba. Àwọn tó láyé lánàá dá wọ́n ti kú wọ́n ti lọ o ohun ayé àbáyé lọ ìtàn ní gbogbo rẹ̀ á dà o báwo ni ó ṣe rí báwo ni ó ṣe dùn tá a bá máa ṣí ṣe ti ara yóò fi fẹ́ràn mi. ẹ̀yin lẹ lọ tó yìn. bẹ́ẹ̀ni àwọn ọlọ́pàá tó yìn bá ṣe máa ṣe nìyẹn tó bá ti kàn mọ́ mi ọkùnrin tó bá mú wálé òun là máa lò bá a ṣe fi ń ṣe nìyẹn àmọ́ ṣàdédé lóye mo fẹ́ràn mi wá gẹ́gẹ́ bí nǹkan ètùtù nìyẹn ìbá ní àlè lọ mo wá wò pọ́ dà lẹ́ni ní bá lọ fọ́ kòkó ẹ̀mí ẹ̀. ẹ wò mí ibi tá láìmọ̀kànmọ̀kàn tí ń fi ṣera ẹ̀ ló pọ̀ bẹ́ẹ̀ ni lóòótọ́ ni wọ́n sọ wípé ìbùkún Olódùmarè ní múnilà àmọ́ Elédùmarè gangan náà ò kájò tá a bá ti lè fọwọ́ síbi dọ́wọ́ gbé. bàbá kí ni solution sí nǹkan tó wà nílẹ̀. ẹ gbọ́ mi kò sí solution kankan solution kan ṣo tó wà ní pé ká fi ẹ̀mí ra ẹ̀mí nítorí ìkòkò tí mo gbélé yín lọ́wọ́ lọ́jọ́ kìíní àná tí mo sọ fún yín pé ẹ̀mí ìwọ ní bẹ́nu tí mo gbé lóhun lọ́wọ́ pé ẹ̀mí tòun ní bẹ nínú tí mo gbélé wọ lọ́wọ́ irọ́ ni o ìkòkò ẹ̀mí oníkálùkù mo gbélé yín lọ́wọ́ o. nígbà tí mo ti rẹ́yìn lò ọmọ ìyá yín méjèèjì ńlá lò ó yí lágbára mọ̀ àìsè lásán. ṣe é ṣe tán kábẹ̀rẹ̀ ṣẹ́. Ìkòkò rẹ̀